ṣe kò bọ́lá jẹ́ ara mi níṣẹ́ wà bíbù àtọ̀dá onímọ̀ tó pọ̀ Fásọnà lákìkún mi àti èwo lọ́ba fi kún ẹ torí pé àkíkóríṣi nínú ayé ṣe ló yẹ ká yan àwọn akíkani dání ó yàtọ̀ gan sákídáre ọpẹ́ fọ́lọ́run àkíyan lọ́lọ́ ọlọ́run fún wa àṣewà bíbù dàrọ lóore tó bá fi fún wa iná ló fi máa là ṣẹ̀rọ mọ́tòkùn bí ní ọjọ́ àtọ̀dá tó bá bẹ́ẹ̀ tóbi àdàmọ́ babalágége. Show limits. Fàyín fi sí tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò lẹ́sí. Fàyín fi sí tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò lẹ́sí. Fàyín fi sí tún ọ̀gá onírọ̀ ọmọ rèdèrèdè ọmọ lálàsíà ọmọ. Fàyín fi sí tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé kò ní sórí. Fàyín fi sí tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò lẹ́sí. Olórí ibu ni kò ní bíbí àwọn tí wọ́n bí olóko tó sùn wọ̀n ìbínú Ọlọ́run bẹ́ lórí ìran wọn. Fàyín fi sí tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò Bàbá tó lẹ́sí. bí lọ́mọ àrà búkọ́ kì í sì ṣe bàjẹ́ ń òfin sọtẹ. Ìgárá ọlọ́sà ni wọ́n sọ lóko Fàyín dání. fi sí tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò lẹ́sí. Olórí ibu ni kò máa kéwú. Tẹ̀mí ayé oríta ló ti lò kò di tí a bá ṣẹ̀ṣọ́ wò ṣe sí rẹ̀ dáadáa. Ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò Tó bá kú lẹ́sí. kọ́ lóhùn gbà ẹlẹ́rú ẹlẹ́dà àwọn àbá tí wọ́n jìyà fún ìsìlámù yìí tó ti bú òní Fàyín fi jẹ́. sí tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò lẹ́sí. Ẹni àná ní Saidi Shittu Ẹni àánú ni kò ní ṣoríire. ẹni òfò ní Saidi Shittu Ẹni òfò ni kò ní ṣoríire. ó ti أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هو أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله على نعمة الإسلام. الحمد لله الذي هو أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ثم والصلاة والسلام على النبي الكريم محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه وسلم. أكيالهم أفيفون النبي محمد صلى الله عليه وسلم. Akí Ọlọ́run lórí gbogbo ìgbésí ayé oníkálùkù wa, a sì kí Ọlọ́run lórí ìjẹ́ ìmásùnmá jí ní rọrùn. Adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣe ìṣẹ́wà kù sínú ayé, ọba tí ò tí gbẹ̀mí èmi àti yín. Adúpẹ́ fún Ọlọ́run ọba tó ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyé ìgbà kan, pàápàá jùlọ láàrin àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá lórí social media,
ó ṣojú wa nígbà kan nísìnyí náà ètò ṣojú gbogbo wa a máa dúpẹ́ fọ́lọ́run kò sẹ́ni tó ti kú láyé inú gbogbo wa a sì ń bẹ láyé à ń bẹ láyé alhamdulillahi rabbil alamin tó akí Ọlọ́run lórí àlámọ̀rí oníkálùkù wa akí Ọlọ́run lórí àlámọ̀rí oníkálùkù wa ibi tí a bá dé ẹ̀gbọ́ ibi tí a bá dé ibi tí a ti ń bá a bọ̀ títí dìsín a máa dúpẹ́ fọ́lọ́run ọba tí ò ní asínú ẹni tí ó máa bẹ́nu kòtò nígbà tí gbogbo nǹkan tó ń fojú hàn nígbà tẹ́kọ̀ọ́ ń fojú mímú hàn ẹ̀rí nǹkan láyé yìí kò sí ẹni tó kọjá báwí ẹ̀gbọ́ kò sí ẹni tó kọjá báwí ṣẹ́rí ìlú tèmi wà yìí bí president bá ṣẹ̀ bọ́n ṣe máa discipline ẹni tó jẹ́ citizen ordinary citizen bọ́n ṣe máa discipline náà máa discipline ẹni tó jẹ́ president àwọn nǹkan wọ̀nyí ni ò fẹ́ yáwó èèyàn tó ló fà tó jẹ́ pé a máa ń gbàgbé ìpìlẹ̀ ibi tí nǹkan ti ń bọ̀ n tó ti ṣẹlẹ̀ rí ẹ bá wa share program yìí dáadáa ẹ bá wa invite àwọn tó jó lólùfẹ́ àfáà wa Sheikh Moran Lewa ẹ bá invite wọn wọlé olólùfẹ́ wọn làwa náà o ṣùgbọ́n àwọn kìí ṣe olólùfẹ́ afọ́jú mi kì í tẹ̀lé yàn ìtẹ̀lé afọ́jú èmi ṣe èmi máa ń tẹ̀lé yàn pẹ̀lú ọkàn mi pẹ̀lú làákàyè mi pípé pẹ̀lú ọkàn mi pẹ̀lú làákàyè mi pípé mi kì í tẹ̀lé yàn bí afọ́jú ló ṣe rọ̀ mí lọ́rùn láti lè bá Yusuf Adépọ̀jù wí nígbà tó ṣe mistake torí kò sẹ́nìkan tó kọjá àbáwí tó bá ti kọjá tó bá ti ṣàṣejù a sọ fún ẹni pé ó ṣì ló ń ṣe kò jáwọ́ ni tó bá sì jáwọ́ àwa mọ̀ ń pa sọ ẹ̀gbọ́ àwa mọ̀ ń pa sọ kullul haqqa walau kana murran ọlọ́run sì sọ fún Ànábì wa Muhammad wa qul ja'al haqq wa dhaqal batil innal batila kana zahuqa ẹ̀gbọ́ ọlọ́run ti já mọ̀ pé wà Ànábì sọ fáwọn èèyàn yìí sẹ́ẹ̀ wípé òdodo ti dé o òdodo ti dé ẹ̀gbọ́ òdodo ti dé gbogbo irọ́ pápátá kó parẹ́ Allahu akbar kabira tí gbogbo wa ò bá gbàgbé ọlọ́run o a máa dúpẹ́ a máa bá Sheikh Muhammadu JAMIU ADEGUNWA a máa bá wọn dúpẹ́ a máa dúpẹ́ ọlọ́run ò ní kí wọ́n ṣe ẹlẹ́yàgbé torí nígbà náà àwa lérò ń pọ́n fi wọ́n ṣẹlẹ́yà gbogbo ayé lérò ń pé Ustaz JAMIU ADEGUNWA wípé bí ó ń ṣẹlẹ́yà níwájú ọmọ inú ẹ̀ àbẹ́ni tán jọ jákẹgbẹ́ torí ta bá wo ọjọ́ orí Sheikh Moran Lewa mi lérò ń pọ́n fẹ́ ju àfáwà JAMIU ADEGUNWA lọ púpọ̀ kan mi lérò ẹ̀ gbọ́ kí ló fà tá bá wọn dúpẹ́ ọlọ́run ọba tí kì í jẹ̀yàn gbé tí kì ò sí lẹ́yìn alábòsí kankan tó jẹ́ pé gbogbo alábòsí pápátá wọn a máa jèrè àbòsí wọn tásìkò bá tó mo wá kọ́kọ́ kọ tọ́pìkì jáde ibẹ̀ láti rẹ́ lòmíì tó ń sọ pé n tí mò ń kọ yìí o ẹja ṣọ́ra o ẹni tá à ń dárúkọ ẹ̀ yìí ọ̀rọ̀ ìsìláhù ní ṣe ń sìn ọ̀rọ̀ ìṣọ̀kan ní ṣe ń sìn mo á wò ń pé títí gbà èmi ò wá mọ tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn láyé mọ́ o bẹ́yìn bá bẹ̀rẹ̀ ẹ bá gbàgbé ìpìlẹ̀ èmi ń gbàgbé kan pàápàá jùlọ téèyàn bá ṣe lójú ayé tí ò padà túbà ẹ̀ lójú ayé tó lọ ń túbẹ̀ lẹ́yìn táwọn ò rí ó lè túbà láàrin òun àtọlọ́hun táwọn ò mọ̀ ṣùgbọ́n ẹni tó ṣe nǹkan sí tó hàn sí wa tó sì hàn sẹ́ni tó ṣe é sí ń kọ́ ǹjọ́ túbà vendom ọ̀rọ̀ mi wá bẹ̀ lórí àfáwà Sheikh Moran Lewa béèyàn bá ti wà láyé tó ti jẹ́ pé òun bìlífù pé òun jẹ́ nǹkan bàbá òun jẹ́ nǹkan bébí ṣe wà yín sí bàbá mi jẹ́ nǹkan láyé dáadáa kọ́lọ́run jẹ́ kémi náà jẹ́ nǹkan wọ́n sì pàtàkì bàbá mi láyé kí wá torí pé wọ́n pàtàkì bàbá mi láyé àbí bàbá mi jẹ́ nǹkan kí wá torí bẹ́ẹ̀ ọ̀dọ̀ àǹtí mi tí mo gbé àbọ̀dọ̀ àfáà tó jẹ́ ọkọ àǹtí mi tó kọ́ mi mímọ̀ kí wá ní kò jẹ́ nǹkan mọ́
má jẹ ìyà ẹ̀ láyé má jẹ ìyà ẹ̀ lọ́run má jẹ ìyà ẹ̀ láyé má sì jẹ ìyà ẹ̀ lọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣàbòsí ilé ibi tó bá ti ṣe mímọ́, ibikíbi tó bá ti ṣe àǹfààní mímọ́, gbogbo ẹni tó bá ti ṣàbòsí ibẹ̀ òun tó ń láàlámọ́ ti ìlìmíyà nìyẹn, kò ní àmánà ti ìlìmíyà, kò ní àmánà lórí mímọ́ tó gbà ń bẹ̀. Ẹnikẹ́ni tí ò bá ṣẹ̀, nkíhun tó bá fojú rí, nkíhun tó bá fara gbà àbí tí ò bá gbọ́, níbi tó ti ṣàǹfààní mímọ́, ibi ilé tó ti ṣàǹfààní mímọ́ fún ẹ rí, gbogbo tó bá sọ nílé yẹn kò tọ́ sí ẹ lọ́nu láti lè jálù lé yẹn láyéláyé fún wọn tó bá mọ pàtàkì mímọ́. Àfáwà ìmọ̀ràn ẹlẹ́à nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ kíw, Ọlọ́run kádàrá kẹ́ bẹ̀rẹ̀ kíw lọ́dọ̀ bàbá tó bí yín lọ́mọ, kọ́lọ́n bá ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fáwọn bàbá tó ti lọ. Bàbá wa ìmọ̀ràn ẹlẹ́à àtàná, bàbá wa ẹlẹ́à àtàná, kọ́lọ́n bá kẹ́ wọn, kọ́lọ́n bá gẹ̀ wọ́n. Àwa gbúrò àwọn bàbá yìí ni àwọn iṣẹ́ ọmọ Ìlọrin, a sì gbé Ìlọrin, ṣùgbọ́n wàá gbúrò pàtàkì wọn níbi táwa ń gbé ń Bàdágìrì. A sì mọ ìjẹ́ èèyàn wọn àti pàtàkì wọn nínú ayé, pàápàá jùlọ nínú ẹ̀sìn Islam nílẹ̀ Ìlọrin àti nílẹ̀ Yorùbá. Nígbà tí bàbá yìí lọ tán, gbà tí máa bẹ̀rẹ̀ mímọ̀ yín lọ́dọ̀ bàbá yín lẹ ti bẹ̀rẹ̀. Ọlọ́run wá padà kádàrá kẹ́ wá lọ parí mímọ̀ yín sílé Sheikh Adam nílé ẹ̀kọ́ Markaz. Ọlọ́run wá ní kẹ́ mú mi mímọ̀ ń bẹ̀, kọ́tún àtòsí ti yé yín dáadáa kẹ́ tó lọ sílẹ̀ Lárúbáwá. Ẹ wá délẹ̀ Lárúbáwá tán, Ọlọ́run wá kẹ́yìn ẹ wá padà wálé pẹ̀lú mímọ̀ tẹ́ lọ gbà sí ń bẹ̀, tó sì jẹ́ pé kò sí bọ́mọ kan ṣe máa lọ yunifásitì láì ní pó ní wáyẹ́kì lọ́wọ́. Èyí tí ò ṣe wáyẹ́kì rí, wọ́n máa bèèrè nẹ́kù àbí jáàmbù ẹ̀ lọ́wọ́ ẹ̀. Nígbà tẹ́ máa lọ ké onílẹ̀ Lárúbáwá, ó máa ní certificate tẹ́ present ń bẹ̀. Certificate tẹ́ gbà ní Markazi tẹ́ lọ present nílẹ̀ Lárúbáwá, òun lẹ fi kéwú lọ́hùn tọ́lọ́hun fi wá kẹ́yìn gbà tẹ́ padà sílé Sheikh Imran Eleha. Nígbà tọ́lọ́hun wá dá yín padà sílé, Ọlọ́run wá kẹ́yìn gbogbo ọ̀nà kọ́nà tẹ́ bá gbà, Ọlọ́run padà kẹ́yìn àbí alhamdulillah. Gbà tọ́lọ́hun wá kẹ́yìn tán, kò wá jẹ́ kó jẹ́ irú ẹ̀yin, kò yẹ kó jẹ́ irú ẹ̀yin tẹ́ kéwú lọ́dọ̀ Sheikh Adam la máa wá rí nírí ẹni tá máa lọ jókòó ti lérí burúkú Saheed Shittu nílé ayé yín. Kò sí ohunkíhun tí ò bá pa yín pọ̀, kò yẹ kán rí yín kẹ́ jókòó papọ̀ lójú ayé láyé. Mi ò sọ̀rọ̀ yìí rí, mo kàn máa ń sọ lẹ́yìn ní pé bàbá afá yóò mọ tó kàn, ṣé n tó yẹ kó máa ṣe lélẹ́yìí, mo máa ń sọ lẹ́yìn ní ẹ̀hún, màá ní ṣe tó tọ́ sí ṣé Imran Eleha náà ṣe nonsense lélẹ́yìí náà. Ṣé Saheed Shittu ló yẹ kẹ́yìn máa jókòó tì? Ṣé kéwú lẹ́ ń kọ ni àbí kí lẹ́ ń kọ? Ṣé kọ́ mọ̀ yín lẹ́ṣẹ̀ lọ́n jókòó ti Saheed Shittu ni àbí kí ni? Wallahi mo máa ń sọ mò ń sọ yìí, máa ń sọ pé ṣé kó tọ́ sí Sheikh Imran Eleha yìí kọ́ máa lọ jókòó ti rí bú Saheed Shittu ìṣá? A kì í condemn èèyàn láyé, ṣùgbọ́n ẹni tó bá ti wà condemned, àwọn èèyàn máa condemn ẹ̀. Ẹ tó jẹ́ pé káwọn òbí ẹ̀ tó kò láyé wọ́n ti condemn life ẹ̀, ayé máa padà condemn rú ọmọ bẹ́ẹ̀. Òun ni Saheed Shittu, Shekiyu Shittu, Shekiyu Zamani, táfà Imran Eleha wá lọ ń jókòó tí ń gbà náà. Tẹ́sì máa ń pé ilé ibi tẹ́ ti mú mi mímọ̀ ọmọ yìí ń jálù léyìí. Ẹ sì sọ ní hálọ́kọ̀ yín rí wípé Saheed Shittu mo fọlọ́run bá bẹ̀ẹ́, ilé Sheikh Adam kì í ṣe ilé ibi tá à ń rí fi mí gbọ́ lẹ́nu yín rí. Ní tí mo padà gbọ́ lẹ́nu yín nígbà tára jó yín dáadáa,
ẹni tó bá fẹ́ máa pe àwọn bàbá wọn ní ẹni náà kó máa pe bàbá ẹ̀ lẹ́ni náà bàbá tèmi ò ń ṣọmọ náà ẹ mọ̀ bàbá yín yanjú ẹ mọ̀ yọ kúrò lọ́wọ́ àwọn tó ń bàdá àgbogbo yẹn ẹ mọ̀ yanjú lọ́wọ́ àwọn gbogbo tó ń ṣe tẹ̀kífìrì tó ń sọ gbogbo yàn di kèfèrí ẹ mọ̀ tí yín yọ láàrin wọn ẹ wá gbàgbé láti lè yọ àfáà tó kọ́ ẹ ní ìmọ̀ lọ́wọ́ eléri ibú tí ń jẹ́ Saheed Shittu àbòsí àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe láyé nìyẹn máa bá yín yọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbòsí àkọ́kọ́ tí àfáà wa ẹ̀mọ̀rọ̀ ẹlẹ́hà tẹ́ kọ́kọ́ ṣe láyé tó dùn èmi nìyẹn mi ò gbọ́ lẹ́nu yín rí kẹ́ sọ ní public lecture yín àbí kẹ́ sọ ní halkọ yín wípé eléri ibú lẹni tó bá ń bú Sheikh Adam kàbí kẹ́ sọ pé eléri ibú lẹni tó bá ń bú bàbá wa Habibul Markaz pé eléri ibú nírú ọmọ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ kan ò ní búlé Sheikh Adam sorry ẹ ṣàbòsí ilé tẹ̀tì rí mímọ̀ ẹ ṣàbòsí kódà ẹ ṣàbòsí ń tán pè ní dédé yẹn ò sí lára yín rárá Sheikh Imran ìjọ àkọ́kọ́ tẹ́mi rí tẹ́jókòó ti Saheed Shittu yẹn lérí bú àgbáyé yẹn lèmi ti ń sọ lọ́kàn mi pé wallahi àfáà ìfọ́nbù kò yẹ kán rírú àfáà kó máa jókòó ti Saheed Shittu láyé bí gbogbo èèyàn bá ń jókòó ti Sekiyu Shittu kò tọ́ sí Sheikh Imran Eleha tẹ́ bá sínú ẹni tó kéwú rárá ní Markaz ó sì bẹ́tà àmọ́ ń pé ẹni tẹ́lọ jókòó tì yìí kò búlé kéwú yín bìlìntàsí yóò bọ́ àfáà yín ṣùgbọ́n nìyí ń bẹnu ẹni tó ń bọ́ àfáà yín tó ń ṣépè fún àfáà yín tó ṣépè fún ọmọ àfáà yín ṣùgbọ́n kò sí tó fa tẹ́fi jókòó tì yìí nípa ń pè yín gan kórìíra ilé àfáà yín ẹ tún kórìíra ẹni tó jọmọ àfáà yín ní làbòsí àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe lórí aya yín orí ara yín lẹ ṣàbòsí yẹn sígbà náà àwa lérò ń pé ẹ ṣàbòsí mímọ̀ ni ṣùgbọ́n ẹ mọ̀ ń pórí ara yín lẹ ṣàbòsí sí ṣé Imran Eleha ẹ má bínú o èmi ò mọ̀ ẹnìkan là á sòótọ́ ọ̀rọ̀ fún kò nídìí kí n búyàn ká tó sòótọ́ ọ̀rọ̀ fún fẹ́ni tó tọ̀rọ̀ bá fẹ́ gbà á nígbà tí àfáà wa onímọ̀jèsí nígbà tí mo rí pé wọ́n ṣe mistake ọ̀rọ̀ kan gbà kan lórí ọ̀rọ̀ àfáà wa Sheikh Muhammad JAMIU ADEGUNWA àti Yusuf Adépọ̀jù bí mo rí pé ọ̀rọ̀ tán dá sí yìí ìdásí wọn yìí ò dúró lórí déédéé dáadáa mo bá wọn sọ tọ̀rọ̀ kódà lẹ́yìn tí mo sọ tán àìmọye àwọn èèyàn náà pè mí pé kí n delete ẹmọ nírọ́ èmi ò ń delete ọ̀rọ̀ tí má fi ṣe correction fún yàn láì ṣe pé gbogbo ń tàn irọ́ mi ń delete èmi ò ń ṣerú ẹ̀ o kó wá dà mí pé ṣé kò rò ó kó tó sọ tẹ́lẹ̀ ni mo rò ó kàn mí dáadáa kí n tó sọ mi ò ní ṣàbòsí èèyàn àyígbà tí mo dẹ̀ ti sọ ìyẹn ò ní kí n máa fà lọ́ta dọ́là mo sì máa wo program àfà wa Ibrahim Majesi Al-Khalili ọlọ́run bá ń gùn wọn lẹ́mìí àfà dáadáa kò sẹ́ni tó lè ṣe mistake ẹ gbọ́ kò sẹ́ni tó lè ṣe mistake tó bá ṣe mistake bọ́ ṣe bọ́nú tọ̀hún tó ṣe correct tó ń tọ̀hún ló kù sí ẹ lọ́wọ́ ó nídìí kó búyàn kó tó correct èèyàn ìyẹn ni ò sí fún Sekiyu táyé fi bàjẹ́ ṣùgbọ́n o ọlá ń pẹ́ àwọn tó bí òun ti ba ayé ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ló fà á tó fi rọ̀ ọ́ lọ́rùn láti lè máa sórí ibú kiri láyé ni mo fi ṣe correction fún àfáà wa Khalili ńgbà náà wallahi dọ́là mi delete video yẹn torí mo believe pé correction ò gbọ́dọ̀ deleted Facebook lè wá delete ẹ o kò sí wàhálà ṣùgbọ́n pé mi á fọwọ́ mi delete correction kò sẹ́ni tá a lè correct ìgbà tí n bá ti bú ẹnì kankan ẹ gbàgbé ẹ̀ àkọ́kọ́ tí mo ṣe rí pé mo correct àfáà nìyẹn èmi ò ń jálò àwọn àfáà mo mọ pàtàkì mímọ̀ mo sì mọ pàtàkì ẹni tọ́lọ́run bá pàtàkì ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá pàtàkì kò ní kẹ́ má correct ẹni yẹn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba gan pò nǹkan sákèésì ọlọ́run bá ṣe kí ni ó pe Ànábì sákèésì láì mọye nínú Al-Qur'an ṣìbáwa náà ń kà
Sheikh Imran Eleha ẹni tí Ọlọ́run bá ṣàánú lọ́nà táyé gan ò lérò òun lẹ́wà ṣùgbọ́n kò yé yín pé albarka tó ń tẹ̀lé yín tí yín kọ̀ kódà púpọ̀ ọ̀nà albarka tẹ́ ń lò ibi tẹ̀tì rí mímọ̀ ni nílé Sheikh Adam ó wá jẹ́rú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn wá ń sọpọ́tì orí bó ti ń ṣe ìyẹn Saheed Shittu lẹ́yìn wá lẹ orí tẹwà ń lẹ̀ mọ́ tẹwà ń jókòó tì kò yẹ kán ríru yín pẹ̀lú Saheed Shittu láyé àti láyéláyé yín kódà àwọn ọ̀rọ̀ tẹ bá máa sọ ó yẹ kó wà nú ọ̀rọ̀ tẹ máa fi máa against ìranù tí ń ṣe ni ṣùgbọ́n wá lọ ríru ẹ̀yin ẹ wá ń jókòó tì níbi ìmáa jókòó tì yín yìí lẹ́rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní yín lára mo máa ń sọ̀rọ̀ kan wípé púpọ̀ nú ẹ̀yin tẹ pera ẹni Ahlu Sunnah wa Jama'a pàápàá jùlọ ẹ̀yin tẹ lọ lẹ̀ Lárúbáwá tẹ wálé ẹ ní ìbẹ̀rù Ọlọ́run wallahi lazim ẹ ní ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù àwọn èèyàn lẹ́bẹ̀rù ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bá wa share program yìí dáadáa mo fọlọ́run bá bẹ̀ wá mo ní púpọ̀ ẹ̀yin tẹ́ pera ẹni Jama'a Ahlu Sunnah wa Jama'a pàápàá jùlọ ẹ̀yin tẹ́ lọlẹ̀ Lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ nù yín ẹ ní ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù àwọn tí ẹ kéwú lọ́dọ̀ wọn lẹ́bẹ̀rù tí ó bá jẹ́ bẹ́ẹ̀ nígbàtí àfáwà Imran Eleha fẹ́ bẹ̀rẹ̀ dáúlà wọn gbogbo ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ kan máa bàdá gbogbo nǹkan eléyìí bídà tọ̀hún bídà tàná bídà tìjẹta bídà èyí tó ń bọ̀ tó ń ṣe lọ́wọ́ tó máa ṣe bídà nínú ọ̀rọ̀ gbogbo yín gbà náà nítorí pé kí ni ìjẹ́wọ́ tẹ lọ jẹ́ níbi tẹ́tí kéwú kẹ tó padà sílẹ̀ ilẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀ máa bàdá gbogbo nǹkan ni nígbà tẹ́ dé tó bá jẹ́ ń pẹ́ páyà Ọlọ́run ṣìbẹ́yìn kéwó yé yín kẹ tó kùn lé ká jókòó ìjókòó tọ̀rí kọ̀ ó ṣe wá di nǹkan tí ó di wàhálà sílé ayé yín tẹ̀sọ́ di nǹkan tẹ fẹ́ fi sọ gbogbo èèyàn di kìfìrí ńlẹ̀ Yorùbá nígbà tẹ́yìn dé wá ilẹ̀ Yorùbá tán ṣìbí bẹ́ ṣe bá ń gbà tẹ́ lọ́nu nígbà tẹ́ ń lọ ṣé wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run níjókòó sáwí àtọ́má ń jókòó ní pé mo jókòó sáwí rí bí á ló tó ẹ̀mẹ́ta mo ti sọ rí nígbà tí mo dẹ̀ ń gbọ́dọ̀ àǹtí mi tọ́kọ̀ ẹ̀já àfáàní I think they are Tijaniya then mi rántí pé mo lọ bá wọn ṣe ìjókòó yẹn rí kò tó ẹ̀mẹ́ta wàlékún salam sísà mi wàlékún salam dọ́là bí á ló tó ẹ̀mẹ́ta àwọn ẹni yìí kò sí tó ń pè ní ìjókòó yẹn ju kí ni lọ wọ́n máa ń ṣàfọ̀mọ́ Ọlọ́run ọba náà ni ìṣàfọ̀mọ́ Ọlọ́run ní tán ṣe ó ṣe wá di pé ìyẹn wá di tẹ́yìn ó lọ kéwú tẹ́ẹ̀dì tẹ́ẹ̀ máa wá sọ pé nǹkan ṣe ò dáa kì í ṣe Ọlọ́run lẹ bẹ̀rù kì í ṣe Ọlọ́run lẹ ń jíṣẹ́ ńgbà náà yín náà mọ̀ iṣẹ́ owó tẹ gbà tí gbogbo yín gbà mo ti kó lórí yín o ṣé Imran Eleha mo ti fẹ́ mo generalize lélẹ́yìí o owó tọ́lọ́run kádàrá tí ẹ rí gbà ní gbogbo yín rí gbà iṣẹ́ ẹ̀ lẹ́ ń ṣe ń gbà náà ẹ̀ ṣe iṣẹ́ Ọlọ́run gbàtà wá rí pé contract tí ẹ sign pẹ̀lú àwọn ẹni yìí wọn ò san owó ẹ̀ mọ́ contract break ẹ wá fẹ́ change everything padà sí pé ẹni bá páyà Ọlọ́run yóò ṣiṣẹ́ Ọlọ́run òun lè fẹ́ dá padà sí àwọn èèyàn wá gbàgbé n tó máa ń dùn mí lọ́wọ́ àwọn èèyàn nìyẹn gbogbo nǹkan pápátá ló ní Genesis o Genesis yẹn ẹ gbọ́dọ̀ gbàgbé nǹkan yẹn tó bá ti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ń tako gbogbo àwọn àfà débi pé wọ́n tako ilé kéwú bí tán ti kéwú lórúkọ Ahlu Sunnah wa Jama'a gbà náà káwọn èèyàn wọn kọ́ máa bà máa rí wọn lóní bídíà àfà náà ń kàfàrà gbogbo èèyàn gbà náà àwọn náà ń bàdá gbogbo nǹkan
nígbà tí kò wá sí àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn tó ń jọ ṣe promise fáwọn tọ̀hún gbà mọ́ tó wò wọlé mọ́ látọ̀dọ̀ wọn ló di ẹni tá a fà fi wá ń blend sí ilẹ̀ Yorùbá. Ṣé kò yẹ èèyàn ni? Kíní yìí máa ń dùn mí béèyàn bá ń wà tó jẹ́ pé a máa tètè gbàgbé nǹkan kò dáa. Ẹ má máa tètè gbàgbé nǹkan kan kò dáa. Ẹja máa rántí ibi tí nǹkan bá ti bẹ̀rẹ̀, ibi tó bá dé. Ẹ máa wá fi wé ibi tó ń tàn máa padà gúnlẹ̀ sí. Mo ń bọ̀ lórí conference wọn tó ṣe, ṣùgbọ́n ẹ wá jẹ́ ń sáré darí ọ̀rọ̀ yìí síbi tó ṣẹlẹ̀ bí ọdún méjì sẹ́yìn àbọ̀dún mẹ́ta ń sìn. Láàárín ìgbà tí àfọwà Muhammad JAMIU ADEGUNWA tọ́lọ̀ ń kádàrá kí wọ́n gbọ́rọ̀ kan nípa àwọn ẹlẹ́wọ̀n tí ń bẹ ní Kirikiri kọ́ ni, wípé àwọn kan gbowó. Ẹ gbọ́, àwọn kan gbowó, owó tó wá gbà yẹn ó wá di pé wọn ò náwó yẹn síbi tó yẹ kán náwó yẹn sí láti ilẹ̀ Lárúbáwá náà ti gbowó yìí. Báwọn ṣe gbọ́rọ̀ náà ń gbà náà, wọ́n fi yé wọn pé àfọwà ìmúra yẹn lẹ́hà Ikoyi prison lówó yẹn ti wá, owó Ikoyi prison ni la gbọ́ngbà náà, wípé owó yìí ẹni tán fi lẹ́tà ẹ́dẹ̀dì ẹ̀kọ̀wé láti lè gba owó yìí ìjọ jàmáà àfáwà ìmúra ẹlẹ́ha ni támọ̀ sí Daaru Naim náà ló lẹ́tà wọn tán wá lò yìí. Òun ni àwọn Lárúbáwá rí tán fi recognize pé ìjọ ńlá leléyìí tó fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́. Ègbé wá rí gbé, ìgbérígbè tán ti ń pariwo ọ̀rọ̀ owó yìí. Ìwọ tó mọ̀ ń pa ẹ̀ jáde o kí n tó bẹ̀. Bí gbogbo èèyàn gbàgbé, èmi ò gbàgbé o, tẹ́ bá gbàgbé o, nígbà náà Ustaz JAMIU máa ń jẹ́ ká mọ̀, máa bẹ́ kódà àwọn èèyàn tún fi wọ́n ṣe ẹ̀yẹ́ ńgbà náà. Ustaz JAMIU ADEGUNWA wọ́n ní ọdún ọ̀rọ̀ yẹn lọ́wọ́ tó sì jẹ́ ń pé àfáwà ìmọ̀ràn ẹlẹ́ha náà dárúkọ nínú ọdún yìí. Wọ́n wá sẹ́ǹdì ẹ̀ sí olórí burúkú àgbáyé Ṣẹ̀kíyù. Nígbà náà Ustaz JAMIU ADEGUNWA sì ń rí léyàn rí, wọ́n mọ̀ ń pé lérí bú ọmọ ní Saheed Shittu. Wọ́n wá sẹ́ǹdì méjèèjì sí nípa ti ìmọ̀ràn ẹlẹ́ha. Orúkọ ẹ̀ náà fi wá kọ lẹ́tà wá, orúkọ ìjọ wọn. Saheed Shittu olórí bú ọmọ gbọ́díò yìí, má sẹ́ǹdì ẹ̀ jáde o, tọ́jú ẹ̀. Gbàrà tó máa ṣe àjọṣepọ̀ tó ti wà láàárín òun àti Sheikh ìmọ̀ràn ẹlẹ́ha ló mú ló bá sẹ́ǹdì ọdún yẹn, ló bá sẹ́ǹdì ẹ̀ sí ìmọ̀ràn ẹlẹ́ha. Ó sẹ́ǹdì ẹ̀ sí ìmọ̀ràn ẹlẹ́ha. Ustaz JAMIU ADEGUNWA àwọn ọmọ ń pé wọ́n ti jọ ń ṣe aburú lẹ́yìn fáwọn, wọ́n ti jọ ń gbìmọ̀ pọ̀ àti ṣe tí ò dá fún Ustaz JAMIU ADEGUNWA. Lẹ́nu pé wọ́n ní àfáà kan kò ṣe ń pé òun gbàlejò, kò sì sọ ń pé òun tọ́jú àwọn èèyàn, kò sì lóun ń ṣe jálàbí, bó tẹ̀ jẹ́ ń pé jálàbí modernized one làwọn ń ṣe. Jálàbí modernized one ni gbogbo ẹni tó ń ṣe alọ́kọ̀ ń ṣe. Àbí ṣáwọn olówó tẹ kó jọ síbẹ̀ wọ́n láwọn fẹ́ dáwọ́ fún ìṣẹ̀lẹ̀ nígbà. Jálàbí nìyẹn náà, jálàbí nìyẹn náà. Ibo ló ti rówó tó sì jẹ́ ń pé tó bá jẹ́ ìlú tó ní làákàyè, ìlú tó bá pé dáadáa, wọ́n lè challenge irú ẹni bẹ́ẹ̀ lóòótọ́.
kí ó la mọ̀ tẹ́ kí ìbùlẹ̀ tí ó tẹ́fi kọ́lé kí ó tẹ́fi kọ́lé wé wọ́n ń pè yẹn ní pé yẹn ń jealous èèyàn wọ́n fẹ́ challenge authority ẹ̀ àti wealth ẹ̀ rẹ̀ ibi tó ti rí kò wá ṣàlàyé ẹ̀ fún wa. nígbà yẹn báwọn dẹ̀ ti gbọ́n pé lẹ́tà Daaru Naim tó jẹ́ ilé kéwú àti alukọ àfáwà mọ̀ránlẹ́à náà fi kọ lẹ́tà yìí tán sì mọ̀ pé owó ti dé ibo ló wá dé sí ṣọ́dọ̀ wọn ni àbí ibo ló dé sí táwọn sì lérò pé bí ọ̀dọ̀ ẹ̀ ló dé sí. lẹ́yìn tán sẹ́ndì ọ́díò yìí sólórí burúkú tó jẹ́ Saheed Shittu yìí òun wá gbé ọ́díò sẹ́ndì ẹ̀ fún ọ̀fà ìmúrànlẹ́à tó jọ lọ́rọ̀ tí ò yẹ kó ṣe. Ustaz JAMIU ADEGUNWA àwọn ò sì mọ̀ àwọn sì ń ṣe inú rí pẹ̀lú ẹ̀ ló bá yá ká tó mọ̀ àfà ìmúrànlẹ́à wọ́n ti lọ gbé lọ́yà dìde láti lè fẹ́ ra àrẹ́sì Ustaz JAMIU ADEGUNWA. wọ́n ti gbé lọ́yà dìde láti lè fẹ́ àrẹ́sì Ustaz JAMIU ADEGUNWA lórí pé wọ́n ní wọ́n mọ̀ nípa owó tó wá láti ilẹ̀ Lárúbáwá tó jẹ́ owó àwọn tó wà ní Ikoyi prison. tọ́ndẹ̀ mọ̀ ń pé àwọn ọmọ bówó ṣe jẹ́ àwọn ọmọ bí tó dé sí tẹ́ẹ̀bá gbàgbé wọ́n ń pẹ nìkan lé engineer AA Hassan tó wá bá Ustaz ń gbà náà mọ́ play video ẹ̀ lánàá tẹ́ẹ̀bá ti wọ́ ẹ lọ wà lórí péjì mi ìyẹn wá clarify nǹkan tí ó ṣókùnkùn sí wa díẹ̀ wípé owó yẹn dé lóòótọ́ ṣùgbọ́n kò dé sí Daaru Naim àwọn gan mọ̀ bí tó owó yẹn dé sí ṣùgbọ́n wọn là á fún wa níbi tó dé sí. àfa àmọ̀ràn ẹlẹ́yà gan mọ̀ bí tó dé sí ṣùgbọ́n wọn là á fún wa bí tó dé sí kódà wọn jáde sọ̀rọ̀ rárá. wọ́n ń plan àti fẹ́ àrẹ́sì Ustaz JAMIU ADEGUNWA tọ́lọ́run ọba ò kádàrá kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlá wípé torí ẹ̀sìn ẹni tẹ́sìn bá ká lára tí ìjọ́mọ èèyàn bá ká lára tó ní humanity lára bó ṣe máa ń ṣe ni Ustaz JAMIU ADEGUNWA ṣe máa ń ṣe kì í ṣe ẹni táyé ká lára ẹni tẹ́sìn àti ìjẹ́ èèyàn tó ká lára ni JAMIU ADEGUNWA ẹni tí ò bá mọ̀ ni ò mọ̀ tó bá rẹ́ni tẹ́sìn ká lára àbí tí ọmọ ẹ̀sìn ìjọ́mọ èèyàn nínú ẹ̀sìn tó bá ká lára wàá mọ̀ ó gbọ́ ó máa mọ̀ ẹni tẹ́sìn bá ká lára àti ìjọ́mọ èèyàn nínú ẹ̀sìn tó bá ká lára wàá mọ̀ yàtọ̀ sí ẹni tí ayé ká lára. ó wá di pé Ustaz JAMIU ADEGUNWA wá wò ń pè wẹ́ eléré bó ta sẹ́ndì ọ́díò sí pé kó tọ́jú ẹ̀ títí ọ̀rọ̀ àfi débi tá a fẹ́ kó dé ó ti sẹ́ndì ẹ̀ fún wọn. wọ́n dẹ̀ ti gbé gbèsè láti fẹ́ àrẹ́sì àwọn fẹ́ bá wọn ṣẹjọ́ kódà ń bẹnu àwọn olólùfẹ́ Ustaz JAMIU ADEGUNWA náà ń gbà náà pé ẹjọ́ tó fẹ́ bá yín ṣe yìí a máa volunteer ara wa láti lè bá yín ṣe ẹjọ́ ìṣẹ́ bọ̀ Ustaz JAMIU ADEGUNWA wọn ò fẹ́ wàhálà wọn ò fẹ́ kó jẹ́ pé ọmọ mùsùlùmí méjì ń gbéra wọn lọlé ẹjọ́ ń gbà náà wọ́n jẹ́ kọ́rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ wọ́n wá lọ sí alukọ Daaru Naim ìyẹn lọ́dọ̀ Sheikh Imran Eleha láti lọ bẹ̀ wọ́n tẹ́ ẹ̀ bá gbàgbé ńgbà náà máa play fídíò kan fún wa ń sìn nígbà tí wọ́n lọ sọ́dọ̀ Imran Eleha láti lè lọ bẹ̀ wọ́n táàfà Imran Eleha sì ń jẹ́ ká mọ̀ ń gbà náà pé àwọn ò mọ̀ ń pa owó tó dé rárá ẹ gbọ́ páwọn ò mọ̀ ń pa owó tó dé rárá lórí pé Ustaz JAMIU ADEGUNWA wọ́n ń fẹ́ peace wọn sì fẹ́ wàhálà kó má dàbí pé
àwọn wà nú ẹni tó jẹ́ kí ìsìláàmù má nísinmi. Wọ́n wá lọ sọ́dọ̀ Sheikh Imran Eleha, àfáwà Imran Eleha. Àwọn náà wá play role bí ẹni ń pé wọ́n ní ìmọ̀ nípa n tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí rárá. Ẹ gbọ́ fídíò yìí, audio ẹ̀ ni màá play fídíò kékeré kan ṣùgbọ́n ẹ jẹ́ kó play lé lọ bismillah. Ó dùn mí pé fídíò yẹn pẹ́ kó tó wọlé, fídíò lóhùn mi kí n play ṣùgbọ́n ó dùn mí pé fídíò yẹn pẹ́ kó tó wọlé torí ibi tí mo nílò ń bẹ̀ ó lágbára ṣùgbọ́n máa play eléyìí. Tí bá fi wí kíní kan wàláhì tàláhì láti sánmà yóò ṣe mọ́ la. Mo kọjá bó ti wò mí, àánú Ọlọ́run ni mí, àánú Ọlọ́run ni mí, àánú Ọlọ́run. Mi bá sọ̀rọ̀ ní sẹ́lẹ̀ nílẹ̀ yóò kẹsàn mọ́, mi bínú, yóò lórí ti bínú rí. Lẹ́yìn eléyìí tó yẹ kí ọmọ bá dáadáa lọ. Ìtí gbọ́ ni pé lẹ́kọ̀ọ́ yìí nínú àwọn afá sún nínú àwọn afá kò sí yára bí kò gbàlejò kò gbogbo wa lọ́sẹ̀lú olówó jù Imran Eleha bí ẹ bá ṣe pé ń gbẹ́sà òdìbò ló ti rówó àpá onímọ̀ ń gbá yẹn JAMIU ó bẹ̀rù Ọlọ́run pẹ̀lú mi tá a bá lè yẹn lu jìbìtì á rí jìbìtì tó ṣe kíní kí jìbìtì wọ́n mú lù níbo ló ti rí kò yí ọ ní ṣé bóun làfà yìí ń pìtàn pé bí wà nù rẹ̀ fún gbà kan àánú Ọlọ́run ló bá mi ẹnìkan ló bùn mí lówó lọ sákọ́ sí mi Ajímọ̀ sùúrù rẹ̀ ó bùn mí 200,000 kí n sì tọrọ mi tọrọ owó bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ yẹn bá fún mi kí ní tún ṣe jápadà ní ó bùn mí 200,000 ọ̀rọ̀ kan wá dé lọ́wọ́ sọ̀rọ̀ sí mi pẹ̀lú owó yẹn wọ́n wá sí báyìí wọ́n wá wó kì máa Ọlọ́run ká lówó ní wọ́n bàbá máa fi rí mi fi Ọlọ́run sọ mi lówó wọ́n wá ní Ajímọ̀ sórí ẹ̀ lọ kọ́lẹ̀ mo ṣàdúrà ní ìbànújẹ́ owó dì èlò mo ti wá rí kí ní ṣe sorry ẹ má bínú torí voice yẹn mo rò bẹ́ ti gbọ́ fídíò yẹn tẹ́ bá rí ìṣe Sheikh Imran Eleha àǹjọ́ náà nígbà tí Ustaz JAMIU ADEGUNWA lọ sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run tí kò ní ìgbéraga lórí àtilẹ̀ apologize fẹ́yàn wọ́n gbéra wọn ó níye àwa tí ọ̀rọ̀ yìí gbomijé lójú ẹ̀ ń gbà náà ọ̀rọ̀ yìí hàn ọ̀rọ̀ yìí ó clear ẹ lẹ́tọ̀ọ́ àti máa lọ bẹ ẹni yìí mo bí voice mi ti ń jáde náà mo ti ń jáde ustaz ẹ ní right àti máa lọ bẹ àfá Imran Eleha lórí tó wà nílẹ̀ yìí ṣé voice yẹn ti wà okay mo ṣe ń rí no voice ẹ̀ bọ́ ti wà okay ẹ ní right àti máa lẹ lọ ń bẹ ẹni yìí Sheikh Imran Eleha yìí n tó wà nílẹ̀ yìí àfá wa Hassan wọ́n ti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àfá wa Hassan wọ́n ti wá sọ díẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé owó dé lóòótọ́
ẹ gbọ́ àfáwà Hasan tí wá sọ̀rọ̀ ń pówó dé lóòótọ́ àwọn dẹ̀ fi lẹ́tà ẹ́dẹ̀ẹ̀dì dárùnà ẹ̀mú kọ lẹ́tà lóòótọ́ kí ní ẹgbòmijé lójú púpọ̀ àwọn èèyàn gbà náà lórí ara mi gan tó sì jẹ́ pé gbogbo wa la sọ pé pẹ̀lú ògo Ọlọ́run bó pẹ́ bóyá Ọlọ́run ó tú àṣírí tó ń bẹ ń di ọ̀rọ̀ yìí kò wáyé tí ju ọdún kan lọ́ngbà náà Ọlọ́run kọ́kọ́ fi àfáwà Imran Eleha Ọlọ́run fi wọ́n fi ó sample wọn díẹ̀ nígbà tán sọ̀rọ̀ ṣàkàófọ̀ tán sọ̀rọ̀ nípa àwọn níláwàlì kíní kan gbà náà àwọn èèyàn kó bò wọn dáadáa èmi ní ìyẹn kọ́ mi ṣe ń program ṣùgbọ́n mo sọ pé irọ́ eléyìí ò tí kan ọ̀rọ̀ tọ́lọ́run fẹ́ fi tú àṣírí tó ṣẹlẹ̀ ń sìn lórí ọ̀rọ̀ Ìkòyí àti owó tó dé láti ilẹ̀ Lárúbáwá Ọlọ́run sì ń ṣe preamble fún àfáà Imran Eleha ni àwa dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú gbogbo gààrú wọn pẹ̀lú gbogbo ìmá ṣe bí ń pé kò sẹ́nìkan lẹ́yìn wọn tán ṣe ń gbà náà èmi ò bú wọn o ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ń gbà mí a máa dàbí sọkúsọ a sì máa dàbí èébú pẹ̀lú gbogbo ìgbéraga àfáwà Imran Eleha ń gbà náà bí ẹni pé wọn ò mọ̀ kankan nípa owó tó dé rárá bí ẹni kan ò gbọ́ rárá nípa ò mọ̀ bí tó wó dé sí rárá ṣùgbọ́n láǹpọ́n fẹ́ lo dáúlà wọ́n fẹ́ lò ń pé ipò agbára mu wà mo sì láwọn alágbára lẹ́yìn a sọ̀rọ̀ kan kọjá mo ní ẹ máa dúpẹ́ àfáà Imran Eleha wallahi alazim ẹ máa dúpẹ́ ń pé ìjọ tó ń jẹ́ the Nigerian Muslim in Diaspora Justice for Ummah wọn ti sí láyé ńgbà náà ẹ gbọ́ mo ní ẹ máa dúpẹ́ pé ìjọ láàrin ìgbà tá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ captain yìí àti oníyàwó mẹ́ta tó ń búyàn kiri tá padà fi ọwọ́ òfin tẹ̀ mo ní ẹ máa dúpẹ́ wípé ńgbà náà the Nigerian Muslim in Diaspora ò tí sí Ustaz JAMIU ADEGUNWA wọn ní wá bẹ̀yìn o wàláhì wọn ní wá bẹ̀yìn a máa dúró tì yín bí tó bá fẹ́ gbẹ́jọ́ yẹn lọ a máa rẹ́dì pẹ̀lú yín a máa rẹ́dì pẹ̀lú yín gbà náà ṣùgbọ́n lọ́hùn ò kádàrá kí Nigerian Muslim in Diaspora ti dìde àwọn tí Nigerian Muslim in Diaspora Justice for Ummah tó ń yanjú ọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́wọ́ àwọn náà mọ bí tọ́rọ̀ wọn kù sí ẹ má jẹ́ ń pẹ́ ń bẹ̀. Ó wá di láàrin ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn lọ̀rọ̀ bá jáde lọ̀rọ̀ bá bẹ̀ sí ń jáde kí lọ̀rọ̀ náà eléri ibú Ṣèkíyù ìyẹn Ṣèkíyù Ṣítù tí Ustaz JAMIU ADEGUNWA sẹ́ndì ọ́díò sí ń gbà náà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mọ̀ lẹ́ni tí ó jẹ́ ni ire ń gbà náà wípé wèrè bá mi tọ́jú ọ́díò yìí má sẹ́ndì ẹ̀fẹ́ nìkan o wọn sì mọ̀ pé lérí ibú làwọn sẹ́ndì kan fún wípé lérí ibú yìí òun àti Sheikh Imran Eleha wọ́n jọ ń ṣe papọ̀ ni táwọn ò sì mọ̀ tí Ustaz JAMIU ADEGUNWA tó jó ní irun re táwọn ò sì mọ̀ pé Ṣèkíyù Ṣítù táwọn rí gẹ́gẹ́ bí ẹni tí ń ṣiṣẹ́ Ọlọ́run yìí àwọn ò mọ̀ pé lérí ibú ni wípé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ preparation àti máa gbórí ibú ẹ̀ jáde dáadáa ńgbà náà ni àwọn ò dẹ̀ mọ̀ ẹ bá dẹ̀ ṣàkíyèsí ńgbà tí Ṣèkíyù bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ rò bí ẹni rí ni tó fi àṣìṣe ẹ̀sìn láì mọ̀ pé ọ̀nà àtijọ́ àti mú lọ́mọlọ́mọ ń wá ká ó sì ń wá channel ni làwọn bá lérò pé ní rí ni àwọn bá send audio sí láì mọ̀ pé lórí ibú ti send audio sí Sheikh Imran Eleha ìyẹn ló fa àjọṣepọ̀ wọn dáadáa ń gbà náà pẹ̀lú gbogbo bọ́mọ ẹ̀ ṣe ń jálù lé Sheikh Adam Sheikh Imran Eleha ò kí ẹ̀ wọ́n lọ ń bá sí torí wọ́n ti rí ń pé eléyìí ti rí ó ti rí ìdí àwọn díẹ̀ àwọn gbọ́dọ̀ tàlù eléri ibú leléyìí kò sí tí ò lè sọ
nípa àwọn làwọn bá ń bá ṣe. Ṣèkíyù yìí ló wá jẹ́ ká mọ̀ wípé àṣé wọ́n mọ̀ nípa owó tó dé láti ilẹ̀ Lárúbáwá. Ẹ jẹ́ n play fídíò yìí fún yín. Ẹ gbọ́. Ẹ wà ń bẹ̀ ṣé gbogbo yín dákẹ́ ó yá ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ kan ṣeré fún yín. Ọ̀rọ̀ yìí kò yẹ kí n sọ but máa sọ. Mo dẹ̀ ti mọ̀ ti pẹ́ díẹ̀ mo dẹ̀ dákẹ́ mi ò sọ̀rọ̀ ó dẹ̀ bí mi nú. Ẹ jẹ́ kí n mẹ́rin kan wá. Gbogbo wa rántí tí JAMIU ADEGUNWA olórí ìjọ àwọn Ajaja tó ń pariwo pé àfàmùrà náà lè gba owó wọ́n gba owó láti Cairo. Ṣé gbogbo ara mọ̀ story yẹn ẹ type ẹ tó bá mọ̀ story yẹn kó type ẹ wà bò sí àfọ̀ní súná o ẹ wà bò sí o tó àbá ṣe wá bò sí ẹ̀yin náà wá wo eléyìí ìfẹ́ sọ but máa sọ eléyìí ẹ̀yin náà sọ eléyìí ẹ wà bò sí. JAMIU ADEGUNWA ń pariwo pé owó yẹn dé láti Cairo sẹ́ẹ̀ wọ́n sẹ́ndì owó yìí sẹ́ẹ̀ àfàmùrà náà lè gba owó JAMIU ń pariwo ní pé ṣé gbogbo alamọ story àbá àmọ story yìí gbogbo alamọ story yìí náà tó ń pariwo pàfàmìlẹ àgbowó mo dídì fò lọ sí Dublin mo lọ bá fàmìlẹ pé sheik ṣe gbowó yìí sheik ni ṣé mi ò tún bá àwọn gbọ́mọ ni wọ́n tún kó Dublin wọ́n tún lọ London mo tún lọ bá wọn pé sheik owó yìí JAMIU máa ń pariwo sheik ṣe gbowó yàbẹ gbowó sheik ni ṣé mi ò bá wọn gbọ́mọ ni àwọn ògbówó kọ̀ọ̀kan ṣé àwọn fẹ́ máa pawọ́ fún mi ni wọ́n tún búra fún mi mo tún wá bí wọn lórí program mo ní ṣèkì wa ǹjẹ́ ẹ gba owó àbẹ́ ẹ gbowó ọdẹ fi Ọlọ́run ọba dẹ́dà búra àwọn ògbówó ṣé mo gbogbo ayé ṣe ń fèsì wàhálà yẹn tí gbogbo ayé ń fèsì wàhálà ẹ̀ẹ̀mẹ́ tó fún lọ́wọ́ yẹn ẹ̀ẹ̀mẹ́ tó gbé owó fún pé kó fi ṣe project tó ń gbowó fún tí ẹnu pé Dr. Ọmọlájà làwọn Lárúbáwá yẹn fẹ́ kọ́ ọbẹ̀ bá kọ́ bẹ́ẹ̀ ṣe project ọbẹ̀ bá kọ́ bì kan ó dá àkọ́kọ́ lẹ̀ Dr. Ọmọlájà ni gbogbo wa mọ̀ kọ́ fẹ́ ṣe nǹkan fún àbí bẹ́ẹ̀ kọ́ àwọn Lárúbáwá yẹn sọ pé wọ́n máa ṣe nǹkan fún wọn ní Ikoyi prison àbí kò wá ṣe nǹkan fún wọn ní Ikoyi prison ṣùgbọ́n owó tó sẹ́ndì owó project tó sẹ́ndì ṣáfàmì ẹ̀lẹ́ àlọ́ fún ṣẹ́yìn èèyàn fẹ́ monitor ṣé kí n sọ ẹ type dáwọ́ kí n sọ máa sọ nígbà tó wọ́n ń gbọ́ pé wọ́n ń pariwo ṣéèkì máa ń lé àjáde tó yẹ kí irú àfa àbẹ́ jáde kó ṣe pé kò fún àfàmù rẹ̀ lẹ́yà lówó ọ̀dọ̀ àwọn olówó wá o nǹkan báyìí dẹ̀ ló ní káwọn fowó ṣe o lọ́dọ̀ àwọn o tó yẹ kó sọ bẹ́ẹ̀ àbí kò yẹ kó sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ type ṣe fẹ́ monitor ọ̀bẹ́ ìfẹ́ mu ẹ type máa kú sọ wàláì máa sọ ẹ type tẹ́yìn ọba ti request máa sọ owó yẹ ọkùnrin yẹn wá gbé owó fún wọn kó fi ṣe project àwọn èèyàn wá ń fáyà ṣéèkì mọ́ra lẹ́yà níta irú wọn wà lè bọ́ta láti wá help ṣéèkì mọ́ra lẹ́yà pé owó yóò wá sọ́dọ̀ àfàmù lẹ́yà o ọ̀dọ̀ àwọn olówó wá o nǹkan bá jẹ́ lóní káwọn fowó ṣe o kó fi save ṣéèkì mọ́ra lẹ́yà kó o nu wàhálà tán wà wáyé tán lè ṣe but wọ́n ń pẹ́ kó tó rún àfa yìí pa àwọn ẹlòmíràn mọ tó ń ṣẹlẹ̀ mọ tó ń ṣẹlẹ̀ kàn rí òrèfé ni ẹ̀kọ́ àdúgbò tó máa bọ́ta alùpìdíà ni òṣìlẹ̀ ń ṣe alùpìdíà ni tàbí ẹ̀yin gbọ́ngàn alùpìdíà kan kó mi ẹ̀yin ò ṣe yàn máa sọ ní ìgbà tí Lárúbáwá yẹn tó fẹ́ ṣe kiri yẹn fún àáfà Dr. Ọmọlájà tí ò wá ṣe fáfà Dr. Ọmọlájà mọ́ àáfà Akọ́rẹ́dé Yunus ní Lárúbáwá yẹn gbé owó yẹn fún láti fi ṣe project tó fẹ́ ṣe fún skul wọn bẹ́ẹ̀ wọ́n wá fáyà àwọn èèyàn wá fáyà ṣèkì mọ́ ẹ̀rẹ́ à kí lè káfà Akọ́rẹ́dé Yunus ṣe bóyá kọ́ bọ́ta wọ́n ṣe fídíò kan ní irọ́ Lárúbáwá yóò gbowó fáfà mọ́ ẹ̀rẹ́ o ọ̀dọ̀ àwọn ló wá ló ṣe project yìí fáwọn o kò ṣe fún Dr. Ọmọlájà mọ́ o ṣé kò yẹ kó sọ sódà bẹ́ẹ̀. Gbogbo wa la jáná lọ ṣùgbọ́n jọ́ làjò wá lọ. Gbogbo wa la jáná lọ ṣùgbọ́n jọ́ làjò wá lọ. Kò má sẹ́ni tó mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la gbogbo wa. Àní gbogbo wa la jáná lọ ṣùgbọ́n jọ́ làjò wá lọ. Gbogbo wa la jáná lọ ṣùgbọ́n jọ́ làjò wá lọ. Kò má sẹ́ni tó mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la gbogbo wa.
alhamdulillah ṣe rojú ayé àbẹ́ rojú ayé Ṣèkíyù ń sọ̀rọ̀ ń sìn wípé òun fẹ́ tú àṣírí ẹni tó wó Ikoyi prison dé sí lọ́wọ́ ń gbà náà táwọn padà sọ ní nǹkan míì tán fi ṣe ẹ gbọ́ dáadáa o la ilaha illallah alábòsí kò ní jìrì láyé Saheed sì tún sọ ń sìn wípé kí ni ǹjẹ́ mọbi tówó dé sí ńgbà náà pọ́dọ̀ Kórèdé Yúnúsì lówó dé sí àfà Kórèdé Yúnúsì òun lówó dé sọ́dọ̀ ẹ̀ la ilaha illallah ṣe súnà tí gbogbo yín ṣe lélẹ̀ àházà súnà tó Rasulullahi sallallahu alayhi wa sallam àbí súnà ara tí yín fúnra yín gangan àṣàwọn Súfí gangan ló ní súnà àṣàwọn mùdírù Markaz gangan ló ní súnà tòótọ́ tó ti lè mú bàbá mùdírù Markaz tán torí owó fi hù sàárè bàbá wọn kúrò ní Markaz àṣàwọn ló ní súnà tòótọ́ àwọn tán torí pọ́n ń bú àwọn kan má ju òótọ́ rẹ̀ àṣàwọn gangan ló ní súnà tòótọ́ àṣàwọn Ṣèkíyù sí tó àǹkó àṣẹ ń ṣe onísúnà àṣóṣì lẹ́ ń ṣe mọ́ tó fà á tí mo fi sọ bẹ́ẹ̀ rọ́dà ó máa yé wa ń sìn nígbàtí ọ̀rọ̀ owó Ikoyi yìí ń bẹ ńlẹ̀ tí gbogbo wa ń pariwo pé ọwọ́ ta lówó ìdé sí a fẹ́ mọ̀ ẹ sọ àfáìmọ̀ránà lẹ́àmà ọwọ́ ẹni tó dé sí excuse me Ṣèkíyù sì tún mọ̀ ọwọ́ ẹni tó wó dé sí kò mà sí kankan nù wọn tó sọ Ṣèkíyù tí Ustaz JAMIU ADEGUNWA tán lérò ń pẹ́ ní ire nígbà náà tán mọ̀ ń pẹ́ lórí burúkú ni tán sẹ́ndì ọ́díò sí wọ́n mà ti sọ fún pẹ́ ní báyìí lówó dé sọ́dọ̀ ẹ̀ kì í ṣe àwọn táwọn ń jẹ́ mùráyàn lẹ́hàá yìí àwọn òrówó ẹni tán sẹ́ndì owó fún lẹ́ni báyìí Ṣèkíyù mà ti mọ̀ ń gbà náà kò mà sọ fún Ustaz JAMIU ADEGUNWA tẹ́fì mọ̀ pé ìyẹn ti yẹ lérí ibú ayé àtọ̀run ni Allahu akbar kabira Ọlọ́run wá fẹ́ mú Ṣèkíyù àti Sheikh Imran Eleha fúnra wọn Ọlọ́run tó fẹ́ mú wọn ni Sheikh Imran Eleha náà fi láwọn ń pèpè wàhádà nínú ẹ̀sìn ìjẹ́ kan ṣo Ọlọ́run ò fàbòsí kò sì sí lẹ́yìn alábòsí bàbá Mudir Markaz hafizahullahu wara'a bàbá yìí pariwo tipẹ́tipẹ́ wípé ó sì ní gbogbo tẹ́ ń ṣe yìí kẹ́ máa sọ pé àwọn kan jẹ́ kankan pẹ́yìn lẹ dá tán la tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ẹ má fọra yín mọ́ ẹ má pàtàkì ara yín jù gbogbo wa mùsùlùmí ni gbogbo wa èyí tẹ́nìkan bá ń ṣe tó kù díẹ̀ táàtó àbí tó ń ṣàṣejù onígùlúwù òun ni ẹ sọ̀rọ̀ lé ẹ má kọ̀ndẹ́mù ìjọ kankan nínú ẹ̀sìn Islam ẹ má kọ̀ndẹ́mù ìjọ kankan nínú ẹ̀sìn Ìsìlámù bàbá Mudir Markaz sọ tipẹ́tipẹ́ àfáà Imran Eleha ń bẹ lọ́kàn tí wọ́n náà kan ṣe ń gbà náà wọ́n dẹ̀ ti ń ṣe conference yóò pẹ́ díẹ̀ ṣùgbọ́n gbà tọ́lọ́run fẹ́ tù dí wọ́n ta wípé alábòsí ni ń pè ń tẹ́fẹ́ ṣe yìí orí àbòsí lẹ́fẹ́ ṣe sí Ọlọ́run wá tì wọ́n wá pèpè àti Súfí àti Tìjàníyà àti Kọ̀dìríyà ẹ má bọ̀ ẹjá sọ̀rọ̀ nípa ìjọ kan ṣoṣo àṣẹ Ọlọ́run fẹ́ tú wọ́n ta ni ló fi jẹ́ pé gbogbo tí èèyàn bá ń ṣe tí ò bá ti máa ṣe nítorí Ọlọ́run àṣírí ó padà tú ẹ gbọ́ ló fi jẹ́ pé gbogbo tí èèyàn bá ń ṣe tí ò bá ti máa ṣe nítorí Ọlọ́run
yóò padà tú ẹ láṣìírí ìta ọba ọlọ́run ọba láṣìírí tá tú oníkálùkù síta ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀